kí ló ṣẹlẹ̀ ọ̀dọ̀ ta lẹ ti yáwó ẹ̀yin tẹ́ ẹ máa yáwó ní àpò ẹ̀yin tẹ́ ẹ máa ṣe ẹ máa jẹ́ máa gbọ́ mi báyìí lálẹ́ yìí kí ló ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ pé bóyá bíi 2 months to this time on the 19th October. ẹ dúró ná ẹ fi fọ́tò hàn mí. báwọn náà ṣe rí nìyẹn èmi ìkọ́kọ̀ mọ́ lọ́rùn. mo rí 1-1 tẹ́ ẹ já mo dẹ̀ rí tẹ́ ẹ já síbi ọwọ́ ìsàlẹ̀ mo dẹ̀ rí pé ojú ń jojú yín sójoojú yín. kò ń ṣe mi ò mọ bọ́n ṣe ṣe o. fọ́tò yín nù náà bóun ni fọ́tò ń ṣe wá jẹ́ wọ́n kọ oríṣiríṣi nǹkan bẹ̀ nípa yín. kò yé mi náà o mi mẹ́ni tí ń pa yẹn. ẹ̀yin tẹ́ ẹ bá ń rí fọ́tò yìí wọ́n ní this is to inform the general public that this person on this picture is wanted for the kidnapping of a 4-year-old child. Please, if seen, report to nearest police station and stay away from her to avoid being arrested as an accomplice. ẹni tí wọ́n wá kọ nípa rẹ̀ yẹn ìtàn sọ ni pé bẹ́ẹ̀ bá rí obìnrin yìí o wọ́n fẹ̀sùn kàn án o gbogbo ọmọ Nàìjíríà kó jí ọmọ ọdún 4 gbé o pé tẹ́ ẹ bá rí mú ẹ mú lọ sílé sí ọlọ́pàá tó bá súnmọ́ yín jù lọ tẹ́ ẹ bá sì já alájọṣe rẹ̀ ẹ sá fún o kí wọ́n má bàa mú ẹ̀yin náà mọ́ obìnrin tí wọ́n sọ ọ̀hún òun rèé o fọ́tò olójókòó ní stúdíò yìí ẹ ṣeun bó ló ṣe jẹ́ tí wọ́n fi sọ bẹ́ẹ̀. bíi 2 months to this time wọ́n wá sí àwọn olè wá sí shop mi around 12. 2 months ago. Yes sir. So wọ́n gba phone kò yẹ kí n lọ sí shop lọ́jọ́ yẹn weekend lọ bọ́ sí Saturday ilé ló yẹ kí n gbà lọ sí gbòòrò lágbèéni but list tí mo kọ sílẹ̀ tí mo fẹ́ fi rajà ó wà ní shop mo wá ní kí n ká àwọn ọmọ yẹn lọ kí n lọ drop wọn sí shop any amount tí wọ́n ṣàpálẹ̀ kí n tó dé so àwọn ọmọ yẹn ni mo kó lọ mo dẹ̀ mú list yẹn àwọn ọjà tó kù so mo tún kọ sí ibẹ̀ ni ọmọ mi kan ti sáré wọlé lọ́wọ́ ni à wọ́n fẹ́ ra pure water àwọn méjì náà wá ẹnìkan dúró sórí bike ladies bike náà gbé dání ẹnìkan wọlé ó gbé cross bag dání so mo wá ní kí wọ́n fẹ́ ra ọ̀nà fẹ́ ra bottle water ọmọ yẹn ṣàfihàn bottle water wọ́n fọmọ yẹn 500 so mo ṣàmù 200 pé kí n fún wọn ní change 300 ó bá ní kí n fi sílẹ̀ pé èló ní bag pure water ó gbé mo ní 400 ní bag pure water ó ní kí n fi sílẹ̀ so bọ́n mo ṣe wọlé wọ́n gbọ́ news lọ́wọ́ wọ́n àwọn ọmọ yẹn sàtàn MP ó bá sọ fún mi pé mọ́mì ẹjọ́ ẹ bá wọn pause MP yẹn so mo sá pause ẹ̀ ó bá gbé fóònù sétí ó láwọn mélòó láwọn wà ń bẹ yẹn ìyẹn bọ̀bọ̀ yẹn ó ní àwọn 4 ó ṣàṣọ gbogbo ẹ̀yàn àwọn èèyàn ó bá ní mọ́mì ẹ mú trọ́bì kan wá 4 go bẹ̀ 5 ṣé understand inú tèmi náà dùn pé owó tí màá kó lọ sí gbòòrò so mo bá bẹ̀rẹ̀ sí ní mu ó bá ní èló ni ní bàbá parí ayé john ni mo ní kò sí mọ́ mo níbẹ̀ táwọn èyí tán rọ́ǹsìn original ní pálí no change ó bá sọ pé rárá pé òun ò fẹ́ ẹ mọ̀ mo polówó ọjà fún pé kó check ẹ̀ ẹ̀yin tẹ́mi máa kọ back by bó ṣe ní madam ọkàn sí top tó wọ̀ ó jẹ́ ìbọn bó ṣe mú síta nìyẹn ọlọ́yọ̀ọ́yá crossback tí mò ń gbé lọ sí shop ó ti gbé fóònù mi ó ti mú bó ṣe bọ́ síta nìyẹn ọkàn gorí bike mi àwọn checking point dẹ̀ wà níwájú mi bíi side by làwọn checking point wà àwọn ọlọ́pàá wà àwọn ọlọ́pàá so bí mo ṣáà ṣe bóde nìyẹn pé ó lè báwọn ọlọ́pàá yẹn ṣáà sáré sóde wọ́n ṣáà lọ wọn rí wọn so bí mo ṣe sáré pé ọkọ mi nìyẹn ìyẹn lọ́fíìsì wọn náà bá ní ó yá nesting kí n kọrí sàkànrán báyìí so bí mo ṣe gbéra ni mo sá lọ sí station so tí mo ṣe débẹ̀ wọ́n ní àwọn máa track fún yẹn so pé ṣe alẹ́ náwó bẹ̀ so ọkọ mi ní any amount ẹni tó ṣerú iṣẹ́ yẹn pé àwọn fẹ́ mọ̀ so wọ́n bá ní àwọn máa ṣe wọ́n ṣàníkà kówó wá wọ́n ní 50,000 ní ṣùgbọ́n wọ́n bọ́n ṣe mọ ọkọ mi wọ́n ṣàníkà san 40,000 á kó sílẹ̀ ṣé bó ṣe wá di bíi 2 weeks àwọn fẹ́ jáde wọ́n máa ń ṣáájú wa jáde láàárọ̀ wọ́n wá ní à kí make sure pé mo pe àwọn ọlọ́pàá yẹn ò pé bo ni wọ́n bá wa bá iṣẹ́ yẹn dé èmi ṣá pé wọ́n so bí mo ṣá ṣe pé wọ́n náà bá ní àwọn ò tí ì rí update ni ó ní ò tí ì jẹ́ káwọn mọ̀ so ìyẹn sá lọ ó lọ bẹ́ẹ̀ bó ṣe wá di week tó tẹ̀lé so mo lọ sí Adéọ̀yọ́ mo lọ sí hospital mo strong bẹ́ẹ̀mi ṣe wá dé treatment tí mo gbà mo ṣá ní láti sùn sí shop mo ní ọmọ mi kan ọmọ 16 years ṣá so ọmọ yẹn wà ní shop ó dẹ̀ mú fóònù dání ọwọ́ ẹ̀ ní fóònù mi wà torí òun ò ní fóònù so bó ṣe mú fóònù dání so ọmọ yẹn bá ní mọ́mì pé mo ní call so mo ṣàṣorí báyìí pé kó receive call yẹn mo ní kó receive call yẹn ọmọ yẹn bá receive call ọmọ yẹn bá jí mi pé mọ́mì ẹ lajú o ẹ̀yin tẹ́ fẹ́ ra ọjà ọdún tẹ́lẹ̀ tí ó dẹ̀ sówó pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kìíní kan ẹ̀dẹ̀ mọ̀ pé kò sówó lọ́wọ́ dádì mi mo ní kí ló dé ọláwọn kan náà pè tán ní àwọn fẹ́ ya yín ní 100,000 mo ní 419 làwọn yẹn o àwọn tí wọ́n máa fún yàn lówó wọn kì í pè yàn lórí fóònù so ó ní app tán máa ń lò so wọ́n ṣàní pé òótọ́ ni mọ́mì o kìíní kan mo ní wo fi mí lẹ̀ èmi ṣà ń sun oorun yẹn so bí mo ṣà ṣe ń sun oorun yẹn ọmọ yẹn ṣá apply bí wọ́n ṣe apply 100,000 tán náà fẹ́ fún 9,000 ni wọ́n fún ọmọ
9,000 naira. yes sir bọ́mọ sáṣe text wọn yes sir ọmọ yẹn bá ṣépè fún un pé báwo lẹ ṣe máa ń ṣe báyìí mo wá mú ọmọ yìí mo wá bu mo kọ́kọ́ gba iṣẹ́ pé tí n bá dúró fún shop mi léèdè máa achieve ohun tí ojú eléyìí lọ kìnnìkan àwọn èèyàn bá jáde ní shop pé kí n fi sílẹ̀ pé kápẹ́ nǹkan tá a máa achieve bẹ́ẹ̀ náà pé bí ó ṣe máa mú gùdù wá nìyẹn so mo sáfọ ọmọ yẹn sílẹ̀ ó tó bí 30 minutes bọ́mọ yẹn ṣe ń text wọn ọ̀sọ́ anything ọkàn tó bí 30 minutes mo ṣe ní pé owó tá a máa fi dá padà 15,728 naira la máa fi dá padà mo lọ́jọ́ ẹ̀kọ́ màá máa yọ nínú owó oúnjẹ má béèrè anything lọ́wọ́ mi so mo ṣàbọ̀mọ́ yẹn so owó yẹn ò tí ì pé week ó ku èdè kò pé week bí ọ̀la èní náà pè mí mo ṣẹ̀ jí ní orí bed ni mo fẹ́ lọ sí clinic again so bí mo ṣe wá wọ́n ṣàpè mi mo ṣàpì kọ́ ọ̀nà bá ní madam owó yín ti díù kíní kìnìkan mo lówó kíní ìwọ kan tèmi ò sí ẹ lọ́bẹ̀ mọ́ mo kàn pick ni mo ní à ọlá máa ní so bí wọ́n ṣe kọ́ sí fún ọmọ mi létí nìyẹn next tí máa rí mo bọ́ sí bedroom àti bedroom ní fóònù mi ti ring lórí bed mo ṣe jáde nìyẹn mo wá pick ẹ̀ nọ́mbà ni àwọn máa dẹ̀tí mi àwọn máa disgrace mi àwọn wọ́n ṣàṣọ gbogbo ẹ̀yàn máa yàn má mo ní for what reason bí wọ́n ṣe cut fóònù yẹn so mo ṣàmúra pẹ̀lú tí wọ́n sọ yẹn ojú ra ti bá mi bí mo ṣe múra ni mo bá lọ shop torí àwọn ọmọ mi ti lọ shop so mo dé ṣe shop mo ní Aishat nítorí dálẹ̀ pẹ̀lú àwọn customer gba fóònù oyin náà sọ ni ọmọ yẹn bá ní à wọ́n ti pe òun náà bóun dẹ̀ sọ fún wọn pé ọ̀la ni mọ́mí 419 làwọn pípù yẹn mo ní gbẹ́nu burúkú ẹ̀ sọ mo ṣàbò so bó ṣe wá yá nìyẹn náà ṣàn text mi wọ́n text mi bó mo ṣàṣe mú pọ́s mi mo ṣàṣà gbogbo ẹ̀jọ́ yá Aishat wá lọ send owó èkó send ẹ̀ sínú òpè mi torí access bank yẹn wọ́n ti ní kí n má lò má ti bà mọ́ ti jí fún kó wá transfer sí wọn 15,728 naira. àkáǹtì wo náà ń lò. ṣé táwọn pípù yẹn ń lò palmpay náà send. okay. so bí ọmọ yẹn ṣàṣìṣe owó yẹn sí wọn nìyẹn ó ti pẹ́ yóò tó bí 1 hour bí wọ́n ṣe pè nìyẹn pé thank you kìnìkan go and apply mo ní ṣẹ̀fẹ̀ mo ṣá pariwo pé ṣẹ̀fẹ̀ gbé pé kìnìkan àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù mi bá jáde mọ́mì kí ló dé mo ní ẹ máa wò ó ti yín o káyé wọn bá dààmú kí wọ́n bá lè rí dààmú mo ṣá sọ báyẹn so bí mo ṣe wá sọ báyẹn ó ti pé ó ti dìrọ̀lẹ́ pátápátá mo bá ń gbọ́ gbọ̀ngàn lórí smartphone mi mo bá ní mẹ́sàgì wo lélẹ̀ ìgbà tí mo rí 15,000 Aisha ọjà owó lẹ́tà kí n tó dé tán ṣe transfer fún yín ọmọ yẹn láwọn ọ̀tajà kankan ta ló lówó ọmọ yẹn bá ní mọ́mí ẹ̀ má wọrí ẹni tó sẹ́ǹdì owó 50,000 sọ owó ọmọ kìí sọ ọmọ kékeré ẹni yẹn máa pè ó ṣàpẹ́ pẹ́pẹ́ dọwọ́ rọ̀lẹ́ so bí wọ́n ṣàṣe pè nìyẹn pé yẹn àwọn làwọn sẹ́ǹdì owó mọ́lẹ́yìn wo wọ́n láwọn táwọn fún wa nínú tí mo dá padà láàárọ̀ yìí mo ní ṣé mo ròyìn iṣẹ́ ni mo ṣàbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kíní kan wọ́n ṣàtúkọ̀ tí fún ọmọ mi létí mo ní kí ló tó ń ṣe lè máa cut phone kán jẹ́ ká jọ sọ̀rọ̀ mi ò ní ìdí owó wọn kíní kan so bọ́mọ yẹn ṣe text wọn ni pé kán send account wọn ká return owó yẹn padà wọ́n rí message yẹn o next thing tí wọ́n máa fi sọ pé àwọn send account náà bá sọ padà pé payment a máa san 30,580 naira ni la máa fi san again mo ní ṣé àwọn people ìfẹ́ dààmú ni kíní kan bí mo ṣe pọ́kọ́ mi nìyẹn pé mo ṣe pè wọ́n báyìí mo ṣáà explain fún kíní kan wọ́n ní lójú ẹsẹ̀ báyìí ká dá owó yẹn padà so bá a ṣáà ṣe ń text wọn ni pé kán fún wa ní kíní èmi náà wá farabalẹ̀ mo wá jẹ́ kó yé wọn pé màá san 30,580 naira yẹn pé kán send account wọn báyìí kò sí tí mo fẹ́ fi ṣe bẹ́ẹ̀ tí mo ti mọ̀ pé mo ti jẹ́ kíní kan lówó ó dìde kí n san wọ́n sì send palmpay again yẹn wọ́n kàn send 15,000 yẹn bẹ́ẹ̀ ni mo sì send ẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún rí wọn pè mí o ó tún pẹ́pẹ́ bí wọ́n ṣe pè mí nìyẹn madam ṣọ́wọ́ àwọn nìyẹn kíní kan wọ́n máa surprise mi now kíní kan kí n tó sọ̀rọ̀ tán wọ́n ti gbé gbogbo details contact mi wọ́n ti send ẹ̀ sí mi picture mi yẹn wọ́n ti gbé sí abẹ́ àyà mi ti já bí mo ṣe pọkọ mi nìyẹn pé nǹkan báyìí àwọn bá ní pé kí n tètè padà sákànrán kí n lọ explain fún wọn bí mo ṣáà ṣe lọ sákànrán nìyẹn kí n tó lọ mo wà ní títì báyìí bọ́mọ ẹgbẹ́ ṣọ́ọ̀pù mi ṣe pè mí nù pé mọ́mí ẹ wá wò yín kíní kan mo ní kíni wọ́n ti ń send ẹ̀ káàkiri mo bá lọ sí station bí mo ṣe débẹ̀ mo ṣàfihàn wọn àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn so mo ní kí ni ìtumọ̀ ẹ̀rín sìn kíní kan ní editing lásán ni pé wọ́n ṣe bíbí ní ẹni tí mo lè máa fọ̀rọ̀ lọ tí màá ṣá máa send owó kíní kan pé kí n lọ fọkàn balẹ̀ kí n lọ jẹun kí n sùn kíní kan so àwọn èèyàn tí wọ́n ń pè mí látẹ̀kọ́ everywhere wọ́n ti ń pè mí pé kí n má fi station ṣe o pé ká tètè wá solution sìn pé ká má fi station ṣe rárá ọlọ́run má jẹ́ àjọ ti ń wá so kásá máa fọ̀rọ̀ gùn èmi ò tún wá mọ́ lọ́rùn bó ṣe wá di alẹ́ Saturday so dádì mi kan wá pè mí alájà Azan so wọ́n ṣàṣe pè mí wọ́n bá ní Tókì ṣé mo rí àwọn picture tó ń send sí mi mo bá ní mo rí kíní kan mo ṣá bẹ̀rẹ̀ sí ní sùn wọ́n ní àtọ̀yọ́ tí mo gbọ́ báyìí tọkọ mi náà gbọ́ bá ṣe dìde jókòó lórí bẹ́ẹ̀dì ni pé so ó ti lọ fà báyìí ojú ẹsẹ̀ wọ́n kàn pé ọ̀rẹ́ wọn ni. kò lọ fà ó lọ fà ni. bí wọ́n ṣàṣe pé wọ́n nìyẹn wọ́n bá ní nǹkan báyìí so àwọn bá ní àbá ti jẹ́ káwọn gbọ́ ní àti àárọ̀ kíní kan so solution bá ṣàṣe débi báyìí nìyẹn
kọ́mọ Nàìjíríà jọ kán gbà mí o ìran mi ò ṣe orúkọ ìran mi ò bàjẹ́ rí látàyé máa yé o kọjọ nítorí Ọlọ́run o gbogbo tó ń bá fi máa ràn mí lọ́wọ́ tí màá fi bọ́ nínú ìdààmú yẹn inú mi ò dùn bí mo ṣe ń rí picture mi tí wọ́n bá ní mo lè dìde dáadáa lẹ́nìí máa ní pé rọ́ ni so ìgbà tí mo yàrá kan ti rí picture yìí. mi understand ṣé ìwà ọmọ funny thing pé fóònù mi ti sọnù àwa get fóònù mi àwọn contact mi ti rí tèmi gan wò pé báwo mo ṣe fẹ́ rí contact àwọn ẹni ó wà nínú àwọn èyí tí wọ́n send sí mi yẹn. táwọn àwọn ló send ẹ sí. àwọn ẹni tá à ń sọ̀rọ̀ wọn iná send ẹ gbogbo contact mi pátá. bóyá àwọn tó mú fòyín lọ náà ń ṣiṣẹ́ yẹn. kí ni ó tún wáá fẹ́ wọ́n ti wá jà mí lólè after tí mo tún lọ sí bank tán bá mi block ẹ̀ torí Saturday lọ́jọ́ yẹn mi ìráyè lọ ní Saturday Sunday Monday tí mo lọ báyìí tán láwọn block ẹ̀ báyìí bóyá wọ́n ti ṣiṣẹ́ tán máa ṣe ni after ìgbà yẹn wọ́n tún wá wọ́ 50,000 again tí mo tún bẹ̀rẹ̀ sí ní lò. dúró o ti block account. mo ti block account. wọ́n tún wá wọ́wọ́ kúrò lákàntì. wọ́n tún wá 50,000 mo tún wá padà lọ sí station àwọn yẹn wá ní kí n ṣe má lo báǹkì yẹn mọ́ rárá mo wá dọ́gbọ́n open opay pé. àwọn báǹkì tó block wọ́n sì tún rówó wọ́pọ̀ ń bẹ. wọ́n tún wọ́ owó. orí báǹkì náà burú ni ó bu ògiri gan kí wọ́n á ní túmọ̀ pé block ẹ̀. ọmọ Nàìjíríà ò gbà mí o kọjọ nítorí Ọlọ́run o mo ń ṣe Yíbò mo ń ṣe Haúsá ọmọ bíbí ìlú Ìbàdàn ni mi kọjọ o. sani Yíbò náà nínú kíní wọn. no gbogbo àwọn tó ń bá mi sọ̀rọ̀ gbogbo tó ń bá mi sọ̀rọ̀ Yíbò ni wọ́n àárọ̀ àná Monday. ṣé ò rí pọ́mọ tí wọ́n gbé tí ọ̀lẹ́gbẹ̀ẹ́ Yíbò lọ́mọ náà. mi ò mọ. sọ̀rọ̀ ọmọ yìí ni mi ò mọ ọmọ rí. ojú ọmọ òun ayé èèyàn sẹ́yìn ò rí pé Yíbò lọ́mọ ilé ìjọ ni. mi ò mọ rí kánjọ kan ṣàánú mi o. Yíbò ló ti wá rọ́mọ yìí. èmi ìmọ̀mọ́ rí o mo bímọ tèmi o mi ò dẹ̀ ní bébì báyìí lọ́wọ́. orúkọ yín màdàmú. yes sir. ẹ sọ ni. kí n sọ orúkọ mi. má wulẹ̀ sọ. yẹ́rò Olúwatósìn Caroline. ìyá yìí ní yẹ́rò Olúwatósìn Caroline ló kọ àwọn. tẹ́ ẹ bá ti rí àwọn fọ́tò burúkú tí wọ́n ń gbé kí nípa ìyá yìí ó lóun kọ́ òun kó ọwọ́ àwọn ará bí ni. ẹ ṣọ́ra fáwọn òǹfìlà kángọ̀ ẹ ṣọ́ra fáwọn oní crossbag ẹ ṣọ́ra fáwọn face cap ẹ ṣọ́ra fáwọn òǹwúdì tí wọ́n wọṣọ tí wọ́n lè dàbójú báyìí ṣọ́ra fún wọn láwọn ṣọ́ọ̀bù yín o. they never mean well. tó bá náà fẹ́ rajà pọ́npọ́n owó ńlá ẹ má dá wọn lóhùn o. ẹ tí ọ̀bá ti lè ṣí face cap kárójú ẹ̀ gbogbo ẹni ọba sì dọ́kadà dúró níwájú ṣọ́ọ̀bù yìí tó ní kọ́kadà mọ́ ẹ ṣiṣẹ́ lẹ̀ àbí kẹ́nìkẹ́ jókòó níwájú ọ̀kadà kó jókòó lórí ọ̀kadà kẹ́nìkejì wá arajà ẹ má dá lóhùn o olè ni wọ́n o ẹni ibi ni wọ́n ẹ má dá wọn lóhùn o. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ̀ ń tajà ń ṣọ́ọ̀bù ẹ má ṣọ́ra o gbogbo ẹni ọwọ́ ṣọ́ọ̀bù yín kó fẹ́ rajà o ẹ tó fẹ́ jí nǹkan yín gbé wà ń bẹ̀ wọ́n jí dúkìá obìnrin yìí wọ́n tún fẹ́ bà lórúkọ jẹ́ wọ́n fẹ́ kọ́ ọmọ rẹ̀ olórúkọ ẹ̀ lò mọ́ wọ́n fẹ́ kójú ọmọ ti ọkọ ẹ̀ lára rẹ̀ wọ́n fẹ́ kójú ọmọ ti òun gan lára ara rẹ̀ wọ́n fẹ́ bà orúkọ ẹbí ẹ̀ jẹ́ wọ́n fẹ́ orí bìrìn sí mọ́ àwọn tó jí fóònù lọ náà ni o wọ́n ti ní details oríṣiríṣi wọ́n dẹ̀ ti ní fóònù nọ́mbà rẹ̀ wọ́n ti wo fóònù yẹ gbogbo ẹ̀ wò ibẹ̀ náà wọ́n ti rí fọ́tò ẹ tún wá gbà kan sí gbogbo ẹ̀yin tẹ́ mọ́ yáwó lórí ẹ̀rọ ayélujára àti gbogbo ẹ̀yin yẹn wá tẹ́ ń wo ẹ̀rọ ayélujára.